Èmi àtọ̀gá mi bá sọ̀jà èdè dídá sílẹ̀ rárá. Ariwo ọjà kò lè bá bàbá ọlọ́jà ìlú. Ẹ fún mi ní sáàlì èmi àti Pasuma o. Ariwo ọjà. Ó ti fẹ́ pọ̀ lẹ́nu mi lẹ́tí gbọ́ Yéésù èmi àti Pasuma o. Ariwo ọjà kò lè bá bàbá ọlọ́jà ìlú. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára tẹ́dá. Nípa fídíò tí mo mú díẹ̀ wá fún yín bẹ̀ níbẹ̀rẹ̀ ètò yẹn, ẹ rí i pé ní nǹkan bí ìjẹta mo sọ̀rọ̀ nípa apology video tí mo ní Taye Currency tí mo ló gbé jáde, tí mo ní ó dárúkọ àwọn àgbà olórin mẹ́ta kan nínú fídíò yẹn, nínú apology video yẹn. Mo ló dárúkọ K1 the Ultimate, Wasiu Ayinde, Mayegun. Mo dárúkọ bàbá General Kollington Ayinla Kebe Kwara, mo ló dárúkọ wọn. Mo ló dárúkọ president àwọn onífújì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Lẹ́yìn fídíò yẹn, ẹnìkan send message sí mi lẹ́yìn ìgbà tí mo ṣe program yẹn tán wípé kì í ṣe wípé Taye Currency kì í ṣe wípé ọmọ fínúfíndọ̀ wípé àṣìṣe ló ń ṣe, ohun tó ń ṣe ọ̀dà ló fi ṣe apology video yẹn. Ẹni yẹn jẹ́ kí n mọ̀ wípé tí n bá rí bó ṣe ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú apology video yẹn, wípé màá rí wípé àwọn àgbààgbà yẹn ni wọ́n pè é, pé àwọn àgbààgbà olórin fújì tó dárúkọ yẹn, bàbá Kollington Ayinla Kebe Kwara, K1 the Ultimate àti Sensation, ìyẹn president onífújì, pé ni wọ́n pè é, tí wọ́n bá sọ̀rọ̀, tí wọ́n pe àkíyèsí ẹ̀ sí fídíò tó fi sọ̀rọ̀ nípa Pasuma àti Sefi Àlọ́ yẹn, pé ìgbà tí wọ́n tó bá sọ̀rọ̀, tí wọ́n tó pa dandan fún pé ló tó ṣe fídíò yẹn. Mi ò bẹ́ni yẹn jiyàn, ṣùgbọ́n fídíò tí mo mú wá fún yín níbẹ̀rẹ̀ ètò yẹn, mo wá rí pé ó fi ìdí ọ̀rọ̀ ẹni tí mo lọ send message sí mi yẹn, mo wá rí pé ó fi ìdí ọ̀rọ̀ ẹni yẹn múlẹ̀. Ìyẹn ni tí ó sọ fún mi pé kì í ṣe pé Taye Currency kì í ṣe pé ó fínú fídọ̀ sí apology video yẹn lẹ́yìn ìgbà tó realize pé n tó ń sọ ọ̀dà sí Pasuma, wípé torí àwọn àgbà olórin tí wọ́n pè yẹn, tí wọ́n pa dandan fún un pé ló fi ṣe apology video yẹn. Ẹ dẹ̀ rí nínú fídíò yẹn, fídíò eléyìí tí mo mú wá fún yín bẹ̀rẹ̀ program yìí, ẹ rí i pé ó ń jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ wípé kò síjà láàrin òun àti Pasuma, pé àwọn olólùfẹ́, àwọn fans gan-an máa ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn, pé òun mọ̀, òun sì gbà wípé ọ̀gá òun ni Pasuma látayébáyé, òun ò sì ní yé gba Pasuma ní ọ̀gá òun. Wípé kò síjà láàrin àwọn, pé àti pé àṣìwí kò tá sì sọ, ọ̀sẹ̀ tó kọjá àṣìṣe, pé kí àwọn èèyàn gbà pé àṣìṣe òun ni àṣìsọ, òun ni ó wáyé ló jáde lẹ́nu òun, pé káwọn ènìyàn tí wọ́n wá ń sọ̀sọkúsọ, tí wọ́n ń gbégbèkúgbé nípa ìṣẹ̀lẹ̀ yẹn, pé ká dẹ́kun láti máa gbégbèkúgbé, láti máa sọ ìsọkúsọ lórí eléyìí tí ó wáyé, pé ó ti parí, pé àwọn àgbààgbà olórin wọ́n ti pe òun bíi bàbá General Kollington Ayinla Kebe Kwara, K1 the Ultimate, Wasiu Ayinde, Mayegun
àti sensation ìyẹn ààrẹ ẹgbẹ́ onífújì pé wọ́n ti pe àwọn wọ́n dẹ̀ ti bá wọn yanjú ọ̀rọ̀ pé kò sí jà kò sí nǹkan kan àti pé èèyàn ò lè wà gan o kí ọmọ sí èdè àìyedè àwọn tá à ti jọ wà láti ogún ọdún kò lè má sí èdè àìyedè tó bá dẹ̀ ti wà àwọn ọjọ́ parí ẹ̀ àwọn ọjọ́ ìyanjú ẹ̀ náà ni kí kó sì tán síbẹ̀ pé káwọn aláyọnusọ àwọn fans àwọn blind fans pé kán dẹ́kun láti máa dárúgúdù wàhálà sílẹ̀ láàrin àwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó sọ nínú fídíò yẹn ẹ wá jẹ́ kí n mú wá fún yín kẹ́ ẹ gbọ́ parí torí pé tí mo mú wá fún yín níbẹ̀ yẹn ìlú Èkó ló ti ṣe fídíò yẹn ló ti lọ kọrin ìlú Èkó ìta kọgun kọ́ni yes ló ti ṣe live yẹn tó ti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kò síjà mọ́ o ìjà ti parí láàrin òun àti ọ̀gá àwọn Pasuma ẹ̀jẹ̀ àgbọ̀ parí tẹ́ bá gbọ́ tán ẹ wá jẹ́ kí n mọ èrò tiyín àti ìwòye tiyín ní orí fídíò eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde yẹn àti eléyìí tí mo ti mú wá sẹ́yìn fún yín lórí issue àárín òun àti Pasuma. èmi àtọ́gá wí bá sọ̀rọ̀ èlé dídá sílẹ̀ ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà ìlú ẹ fún mi ní sáàlì èmi àti Pasuma jà o ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà láìláì ó ti fẹ́ pọ̀ lẹ́nu mi lẹ́tí gbọ́ Yéésù èmi àti Pasuma jà o ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Àṣìṣe òkà sì sọ àṣìṣe òkà sí mi o ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Ariwo ẹ̀yin tẹ́ ẹ̀ dá sí ọlọ́sọ́ra yín ọ̀gá tí wọ́n ní Pasuma sí ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Bẹ́ẹ̀ máa jọ wáyé sùúrù látọ̀kọ̀ ọdún kò lè má ṣe ṣàríyànjiyàn kí ló dé ẹ̀sìn ní wàhálà yìí o. Ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa. Kéwọ́n ní ọ̀tún ètò àìgbéwá sí bàbá wọ́n ti sọ̀rọ̀ náà láyé. Ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa. Alájà ìlà kọ́lé ti kébé. Ìyẹ̀rọ ọmọ akọ́ lọ́jọ́ wọ́n ti sọ̀rọ̀ ní láàárín. Ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Ariwo ìyáwó ẹgbẹ́ onífújì president tí ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹ sí pé wọ́n ti sọ̀rọ̀ náà láyà. Ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa. Ọmọ kò sí yá láàrin wa. Ẹ̀yin máa dájà sílẹ̀ o. Ẹ̀yin fáàsì wa. Ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa. Àlè ṣe ká má ṣẹra Yéésù bàbá ti ṣẹra ká lè parí ẹ̀ ká bẹ̀rẹ̀ wa. Ariwo ọjà kò lè bá máa bọ̀ lọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa. Oya sọ́lọ́jà ẹ̀rọ sọ́lọ́jà. Ẹ wá jẹ́ kí n mọ èrò tiyín àti ìwòye tiyín ní orí fídíò eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde yẹn àti eléyìí tí mo ti mú wá sẹ́yìn fún yín lórí issue àárín òun àti Pasuma. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Lágbára Ọlọ́run láti Èdùmàrè lọ́la màá mú èrò àwọn èèyàn ohun tí àwọn èèyàn ń sọ ohun tí wọ́n ń wí
lórí bí three leather bó ṣe rí UK tour free UK tour bó ṣe rí gbà ní orí prógrámù kan ní ìlú Ìbàdàn lórí rédíò kan nílùú Ìbàdàn. Kí làwọn èèyàn ń sọ, kí làwọn èèyàn ń wí? Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ọ̀la á sọ̀rọ̀ ní orí rẹ̀ àti ohun míì tá a bá tún gbọ́ tí a bá tún rí tó jẹ́ tuntun á mú wá fún yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ wá bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Tẹ́ bá ti subscribe, ẹ bá ní subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell, ìyẹn agbóran mi létí kẹ́ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín. Wọ́n ti sọ̀rọ̀ náà lánàá. Ariwo ọjà kò lè pa bàbá ọlọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa. Alájà ìlà kọ́ lè ti kébé. Ìyẹ̀rù ọmọ akọ́ lọ́jọ́ wọ́n ti sọ̀rọ̀ láàrin. Ariwo ọjà kò lè pa bàbá ọlọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa. Ṣáwọn ẹgbẹ́ oní fújì president tí ẹ ṣe sọ yẹ sí pé wọ́n ti sọ̀rọ̀ náà láyà. Ariwo ọjà pé bàbá bọ́ lọ́jà yìí. Ariwo lásán ni wọ́n ń pa. Ọmọ kò sí yá láàrin wa. Èyí máa dájà sílẹ̀ o. Èyí fáàsì wa. Ariwo ọjà pé bàbá bọ́ lọ́jà yìí. A lè ṣe ká má ṣẹra Yéṣu, ká bá ti ṣẹra ká lè parí ẹ̀ ká bẹ̀rẹ̀ wa. Ariwo ọjà kò lè bá bàbá ọlọ́jà yìí. Ariwo lásán ni wọ́n pa.